We want to welcome His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyè Babátúndé Àkàndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jẹ́ ẹlẹ́ẹ̀kejì Ọọ̀ni of Ifẹ̀ to our midst olólùkádé gbogbo òkè lẹ́yìn gbogbo Yorùbá àlàbà ọmọ àgbàrà jìbìlì jìbìlì tí a bọ̀ lọ́wọ́ wọn tó pé kábíyèsí o. Kábíyèsí you're welcome. God bless you. Please get out of the press ẹjọ́ ẹ jẹ́ kí a fi ẹ jẹ́ ká ṣe wọ́n ṣe pẹ̀lú bí ti rí ẹ bá wa sọ́sẹ́ òkèlè. And we want to bring the celebrant once again. Officer Onile Global Services worldwide. Mrs. Tobiloba Awoshoga Banbelu. Sorry. And also her husband, ESP Banbelu Benga Oluwaseun. It's all about Tobiloba today. We're celebrating the wonderful. Ọmọ bẹ̀jẹ̀ ló kù yóò ṣe.